أعوذ بالله من الشيطان الرجيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون. ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين. صدق الله العظيم. Akí gbogbo ẹ̀yin bàbá tí ẹ mẹ́ni jókòó, àgàgà ẹ̀yin tẹ́ jẹ́ àwọn àfáà
àwọn afá ńlá tí wọ́n ti pè sórí àga àtàwọn tààtàn retí abẹ́lọ́wọ̀n balẹ̀kọ́lá ọlọ́run tó gbé kalẹ̀ lásìwájú àpàdà sí ọlọ́run kò tọ́ sí. Àmín. iyì tí ń bẹ lára yín tí gbogbo ayé fi ń pa yín lé ọlọ́run kò níyọ yìí náà kó ń bẹ. Àmín. àbá ìsàlẹ̀kùn rẹ̀. Àmín. bí tá a ti wá kẹsàn-án òun náà làlìkámà gbogbo ohun tẹ́ ẹ ṣe ní dáadáa ọlọ́run mọ̀tá ẹ̀sán yín lẹ́sàn dáadáa. Àmín. bẹ́ẹ̀ la kí gbogbo àwọn tí ì sáfà tí wọ́n jẹ́ pàtàkì níjókòó yìí àkí ọmọdé àkí àgbàlagbà àti kí gbogbo àwọn màmá wọ́n ní ìwìtẹ́ ẹlẹ́gbọ́tẹ́ ní ẹlẹ́rìn ọlọ́ba gbọ́tẹ́ tọ́lọ́lá wa gbọ́n bí ọlọ́mọsá gbà nígbọ́ tiwa. Àmín. a sì kí àwọn ọmọ wa náà tí wọ́n pè wá ọmọ akẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́ bá sí wọ́n ní ọmọ rere báyìí ẹ̀rí nígbàtá yé bó ṣe rí tàwọn àwọn ọmọ kéékèèké báyìí tí wọ́n ń ṣe akétan yí ẹ̀sìn àwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bí wọ́n ti ń gbá bọ́ọ̀lù àwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bí wọ́n ti ń wo fíìmù àwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bí wọ́n ti ń hùwà àbàjẹ́ tí Ọlọ́run bò nífẹ̀ẹ́ sí táwa tá a bí wọn gan nífẹ̀ẹ́ sí ó dàbí ìtàn tọ́lọ́run sọ wọn ní Al-Qur'an Karim nínú Suratul Kahf àwọn kan jọ náà lọ́n gba tílé ayé polúkú musu àwọn olórí ìlú wọn kọ̀tọ́ náà bá sílẹ̀ àwọn ìjòyè ìlú wọn kọ̀tọ́ náà bá sílẹ̀ olówó ọkọ̀tọ́ náà bá sílẹ̀ tálákà ọkọ̀tọ́ náà bá sílẹ̀ ọkùnrin ọkọ̀tọ́ náà bá sílẹ̀ obìnrin ọkọ̀tọ́ náà bá sílẹ̀ wọn wá tó nǹkan wọn wá dìde bí a ṣe kéré ma ló ń kà wọn wá ń jí sí Ọlọ́run bó ṣe rọ̀ wọ́n lọ́rùn àwọn aráàlú wá ní irú àwọn ọmọ wo leléyìí kí ló ń ka wọn ọba ni wọn ránṣẹ́ sí wọn wọn wá fẹ́ láti dá àwọn ọmọ ìlẹ́kùn pé wọn ò gbọdọ̀ sí tọ́lọ́ mọ́ ìtàn ńlá ni àwọn ọmọ yóò sì lè kojú wọn nígbà wá rí pé àwọn ẹni gbadélé ọba bó lẹ́yìn jẹ́ tani yìí wọ́n ṣàlàyé ara wọn ọba ní mi ò fẹ́ rí mọ́ nílùú yìí ó wá jáde kó lu wọn lọ wọn pàdé ọdẹ kan ọdẹ wa bẹ̀rẹ̀ lókè tí ó sì kan wọn ní tọ́lọ́ntàǹsì ni wọ́n lé wa kó lù sí ó lè mí náà olóko ọdẹ máa máa tẹ̀lé yìí lọ. Allahu Akbar. ó náà bá tẹ̀lé wọn pẹ̀lú ajẹ́ ilẹ̀ wá sùn ní a bá kó sínú wò ajá wa ń ta tó fìdí sínú wò tó kọjú síta bọ́lọ̀ bá ṣe kùn wọn lóorun nù wọ́n sì wá ń bẹ̀ fún 100 ọdún mẹ́ta tá a bá fi òǹkà òrùn ká 100 ọdún mẹ́ta gẹ́rẹ́gẹ́ tá a bá fi òǹkà òṣùpá ká 100 ọdún mẹ́ta àtọdún mẹ́sàn. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى نحن نقص عليك نبأهم بالحق ọlọ́run ní rẹ̀ àní Muhammad sallallahu alayhi wa sallam. mo fẹ́ tú àṣírí kan fún ẹ lẹ́nìí mo fẹ́ pìtàn tí ò sí lọ́dọ̀ ẹnìkan ká fọdọ̀ mi Ọlọ́run mo fẹ́ pa fún rẹ̀ àní Muhammad sallallahu alayhi wa sallam. ìtàn òdodo. naba'ahum bil haqq. Suratul Kahf Quran chapter 17
chapter 18 ní àti àyà ẹlẹ́ẹ̀kẹtàlá Ọlọ́run ní a fẹ́ sọ fún ẹ ìró ń pa àwọn ìró òdodo. Innahum fityah. Ọlọ́run ọmọdé ni wọ́n. Amanu bi rabbihim. Kí ni wọ́n fi yàtọ̀ ní gbogbo ọmọ? Amanu bi rabbihim. Amanu bi rabbihim. Wọ́n dá lọ́ọ́ bá wọn mọ̀. Wọ́n mọ̀ tá a lọ dá wọn tá a lọ lọ́hùn. Amanu bi rabbihim. Amanu bi rabbihim. Wọ́n sì gbàgbọ́ bẹ́ẹ̀ kí wọ́n gbàgbọ́. Wazidnahum huda. Wazidnahum huda. Àwa ṣe àlékún mọ̀nà fún wa. Abẹ́ ọlọ́ọ̀bà àlékẹ́ ọlá. Àwọn ọmọ wa yìí náà tí wọ́n dúró tọ́ ọlọ́ọ̀bà báyìí. Ọlọ́run mọ́ mú wọn kó ní ìgbàgbọ́ náà. Àmín. Wọ́n bá ní ṣe àlékún mọ̀nà fún wọn. Àmín. Ó yà ń sọ. Wa rabatna ala qulubihim. Ọlọ́run nínú nǹkan tá a ṣe fún wọn tí wọ́n fi irinṣẹ́ náà ṣe aṣọ ọkàn wọn pọ̀. Ìṣọ̀kan ń bẹ láàrin wọn. Wọ́n á ṣe yẹ́lẹ́yẹ́lẹ́. idh qamu faqalu rabbuna rabbus samawati wal ard. Nígbà wọn déwájú àwọn alágbára alẹ́ ayé àwọn ọba àlú àwọn olórí ìlú tí wọ́n pè wọ́n tí gbogbo ayé pé wọn lórí Ọlọ́run la ṣe ọkàn wọn lọ́kàn. Wọ́n ń sọ báyìí níwájú gbogbo agbára àjọ náà. Rabbuna. Ọba táwa ń pè lọ́sọ̀dọ̀ ẹ̀. Rabbus samawati wal ard. Òun lọ́ba tó ní sánmà àtilẹ̀. Lan nad'uwa min dunihi ilaha. Àwọn ò ní pe Ọlọ́run bá mi lẹ́yìn ẹ̀. Laqad qulna idhan shatata. Tó dábàdé pe Ọlọ́run bá mi lẹ́yìn ẹ̀ àti ìṣàbòsí sọ́lọ́run àti sèǹtì ọ̀dà. Bẹ́ẹ̀ni. Abẹ́ Ọlọ́run àwọn ọmọ wa yìí náà bọ́lọ̀ ti fáwọn asábùlùkà tọ́lọ́wọ́ bá àlékè ọlá ògbàgbé tàn wọn Ọlọ́run jẹ́ kí tàn wọn náà parẹ́. Àmín. Lórí dáadáa. Àmín. Wá sí ti àṣálẹ̀ gẹ́gẹ́ bí ìwé tí wọ́n fún wa. Wọ́n ní social vices, causes, effects and solution. Kí ló túmọ̀ sí? Òun náà ni alifasadu alishimai. Alifasadu alishimai. Àwọn ìwà bàjẹ́ àwùjọ. Àwọn ìwà bàjẹ́ àwùjọ. Àwọn ìwà kọ̀tọ́ láwùjọ. Asibabuhu kilo bi atharuhu kilori pare ilajuhu wa ilajuhu kisolo na àbáyọ. Eléyìí ni àwọn ọmọ wa pè wá sílé nìkan wá bá wa sọ. Ìyẹn ní kí ẹ̀yin bàbá ẹ̀yin àfáà náà kẹ́ wá dá sí. Àwọn àbàjẹ́ àwùjọ kí ló bí, kí ni pa ẹ̀, kí lọ́nà àbáyọ. Ọlọ́run bàbá Allah tó dá ilé ayé, tó dá ọmọ ẹ̀dẹ́yàn síbẹ̀, ó ní èròǹgbà lórí ilé ayé tó dá, ó ní èròǹgbà lórí ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́yàn tó dá síbẹ̀. Kìí kàn sí kọ́ àkànbára wa ń bí lásán, ó nídìí. Ló ṣe yí pé àwọn béèrè kan bẹ tó jẹ́ béèrè kan pé ní al-as'ilatu al-khalida. Al-as'ilatu al-khalida. Àwọn ìbéèrè láíláí. Ọkọ̀ bẹ́ẹ̀ lórí pé ọmọnìyàn gidi ọgbọ̀n ọmọ bẹ̀rẹ̀ pé mani ana tani mi.
min ayna jitu níbo mo ti wá limadha jitu kí mo wá ṣe ila ayna adhhab ila ayna al-masir tí n bá kó n bí tán bó mọ́ ń lọ. Ìbéèrè tí mo béèrè yìí kò sí ẹ̀sìn tó lè dáhùn rẹ̀ ju Islam lọ. Kò sí ìròrí kan tó lè dáhùn rẹ̀ ju Islam lọ. Ìyẹn ni ìjọ ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nílùú òyìnbó Darwin fáwọn jẹ́ elite Darwin theory wọ́n fẹ́ pèsè ọmọnìyàn ó ní látara kòkòrò bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni wọ́n graduate díẹ̀díẹ̀ lọ́pàtà di ọ̀bọ lọ́pàtà di èèyàn. Allahu Akbar. Ẹ̀rí ọlọ́ọ̀bá Allah Subhanahu wa ta'ala. ọlọ́ọ̀bá Allah jalla jalaluhu níjọ́ tó dé tí Ànábì dé ara wọn Lárúbáwá ìlú Mákà Sallallahu alayhi wa sallam. tí wọ́n sọ fún yín pé ilé ayé tẹ́ wáyé ìṣẹ̀lẹ̀ ayé àwa lọ ẹkùn mbẹ̀ bẹ́ẹ̀ bá kú mbẹ̀ tán olóòtú jí dìde ó takò làákàyè wọn ọlọ́wọ́ sọ́wọ́nù suratul Hajj ayẹlẹ́ karùn-ún láti pìtàn ọmọnìyàn fìyàn. Ya ayyuhan nas. Ya ayyuhan nas. Ọlọ́gbọ́n pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ nìyàn. In kuntum fi raybin min al-ba'th. Tẹ́ bá ń ṣe méjì lẹ́yìn ní àjíǹde lẹ́yìn ikú ẹgbọ́rọ̀ tí ń bọ̀ yìí. Fa inna khalaqnakum min turab. Gbogbo bẹ́ẹ̀ ṣe rí gbogbo tí ń jẹ́ lórí ilẹ̀ ayé àti dúdú àti funfun àtọkùnrin àtobìn àtolówó àyítálákà àtolórí àtọmọlẹ́yìn tẹ́ ẹ̀ bá ṣe méjì mi tá a ti dá yín èmi Ọlọ́run bá dá yín láti inú ẹ̀pẹ̀. Thumma min nutfa. Ìpìlẹ̀ ọmọnìyàn nù. Anta min turab wa ana min turab. Bunu turab. Èèyàn mi pẹ̀. Yẹ pẹ̀. Lọ́lọ́wọ́ bá ní ká màlíkà bù wá lọ́wọ́ àmọ́ fúnra ara rẹ̀ ó forí síbi tẹ́ kórí wá ojú ẹnu etí apá ẹsẹ̀ ọwọ́ làákàyè abẹ́ ilé ìtọ̀ ilé ìyàgbẹ́. Allahu Akbar. Lẹ́yìn náà ó ní gbogbo ẹ tó wá dá lẹ́yìn ìgbà yẹn òun dá wọn láti inú àtọ̀ láti inú àtọ̀. Thumma min 'alaqa. Àtọ̀ yìí ló padà di ẹ̀jẹ̀. Thumma min mudghah. Ẹ̀jẹ̀ ló padà di bá ṣe ẹran. Mukhallaqah. Ó ń bẹ́nu wọn tá a dá pé pérépéré. Wa ghayri mukhallaqah. Ó sì ń bẹ́nu wọn tá a dá pé tá a fàlẹ́ bù sí lára. Linubayyina lakum. Bó bá ṣe dá yín tí ẹ̀ jọra yín yẹn abẹ́ fi hàn yín báwo ló ń ṣe rí. Wa nuqirru fil arhami ma nasha. Àwa láti máa fi irinlẹ̀ sínú àpò bímọ kọ́ máa bẹ́ẹ̀ àsìkò tọ́mọ náà ń bọ̀ ọ̀dọ̀ wa lọ́wọ́. Ila ajalin musamma. Gbogbo bímọ kọ̀ọ̀kan jọ tí ó wà àwọn náà ti mọ. Thumma nukhrijukum tifla. Lẹ́yìn ìgbà náà a wà mú jáde nínú ìyá yín yóò kó lu ọmọ. Thumma litabalaghu ashuddakum. díẹ̀ ẹ tó dàgbà ẹ dàlágbà ẹ di géńdé ẹ di mo lè gbé mo lè sọ. Wa minkum man yutawaffa. Ọ̀n bẹ́ẹ̀ nu yín gbẹ̀ bá wà ní Samari náà lámùkú mbẹ́. Wa minkum man yuraddu ila ardhalil umr. Ó sì ń bẹ́ẹ̀ nu yín tá a dá padà sípìlẹ̀ yóò tó padà di ọmọdé tí ò ní mọ kankan mọ́. Likay la ya'lama min ba'di ilmin shay'an. Gbogbo tó ti mọ̀ tẹ́lẹ̀ àkókò lọ́pọ̀lọpọ̀ kò ní mọ̀mọ́. Wa taral arda hamidan.
فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. ọlọ́mọ bá tẹ bẹ́ẹ̀ bá tẹ dàrú mọ́ yín lọ́wọ́ ẹ̀ wọlé àti rúgbìn ni tásùkò kan bẹ tá à ń pè lẹ́rùn tó sì tẹ́ lè gbìn sórí ilẹ̀ tí ó hù táwọn ọlọ́wọ́ àárọ̀jù sórí ilẹ̀ tẹ́ wàá ẹ̀gbìn kókó mọ́ wá jáde yóò wà fún yín ló ṣiṣẹ́ àwọn nǹkan téèyàn máa jẹ oríṣiríṣi ọlọ́run sọ bí o láti wá nánú mẹ́ni من تراب lẹ́yìn náà kí la wá ṣe Surah Dhariyat Quran chapter 51 verse 56. وما خلقت الجن والإنس. ọlọ́run mi ọ̀dọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn lásán àtàlìjẹ̀nù torí kankan. إلا ليعبدون. gbogbo wa sí wọn ọlọ́run. ما أريد منهم من رزق. ọlọ́run ló wọ́n mọ̀ wárísìkì kan lọ́dọ̀ yìí wọ́n mọ̀ kẹ́ fún lárísìkì. وما أريد أن يطعمون. ọlọ́run ló wọ́n fi owó òkè kó ń béèrè owó lọ wíkẹ́ náwó fún un pé. إن الله هو الرزاق ذو القوة المتين. òun ò sì tọrọ oúnjẹ lọ́dọ̀ yín pé ẹ máa fún lóúnjẹ. tukọ̀ ọlọ́ba tó máa ń sọ̀rọ̀ yìí ọba alágbára ni tágbára kì í dọ̀lẹ́ ọba tí ààyè rọ̀ lóye torí wà á fi sórí oyè àlè rọ̀ lóye. الله أكبر. وإذ قال ربك للملائكة. ọlọ́mọba tọ́lọ́mọba rẹ tí ń sọmọ màláíkà. إني جاعل في الأرض خليفة. pẹ̀lú ọlọ́run fẹ́ fi sórí ilẹ̀ ayé àrólé. قالوا. ètò ń bẹ̀yẹn khalifa. إني جاعل في الأرض خليفة. ọlọ́ọ̀bá láwa ọmọ ẹ̀dẹ́ nìyàn àrólé ọlọ́run aṣojú ọlọ́run la jẹ́ lórí ilẹ̀ ayé. ó ní ní tó fẹ́ ká ṣe inú Suratul Hud kaba tó wo àyà 61 ó ní wà ń ṣá àkómìnà àìsàmára kan fi hà òun lòún dáyín láti inú ilẹ̀ òun tó wà àìsàmára kan fi hà òun tó fẹ́ kẹ́ ẹ lórí ilẹ̀ ayé kẹ́ ẹ jàǹfà lórí ilẹ̀ ayé Imaratul Ard bàtí Imam Murad Al-Asfahani ó ní àwọn nǹkan mẹ́ta tí ọmọ ẹ̀dẹ́ wá sí lórí ilẹ̀ ayé nìyẹn tọ́lọ́ ń gbé kọ́ lọ́rùn àkọ́kọ́ ibadatullah kó wá sìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì khalifatullah fil ard kó wá jásójú ọ̀run lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀kẹta imaratul ard kó wá lórí ilẹ̀ fún àǹfààní ọmọnìyàn lórí ilẹ̀ ayé lórí wá sọ pé ilẹ̀ tá a wá ní ẹ wá lóye o wala tufsidu fil ardi. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. Suratul A'raf ó ní ìwọ ní ẹ gbọ́dọ̀ bà orí ilẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tá a ti tún ṣe. ọlọ́ba tún orí ilẹ̀ ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́ba tó wá pátá alayhi wassalam wọ́n wá láti tún orí ilẹ̀ ṣe ni. ẹ̀sìn kan náà sì mú wá kí ìyapa tó dé inú Suratul Baqarah Quran chapter 2 verse 213 ọlọ́jà àmọ̀ yìí pé ẹ̀sìn Ọlọ́run pé méjì. كان الناس أمة واحدة. ọlọ́ba lẹ́yìn ìjọ kan náà níbẹ̀ lórí ilẹ̀ ayé ńgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dá orí ilẹ̀ ayé. أمة واحدة. pé méjì. وبعث الله النبيين. nígbà tó di pé ara ilẹ̀ ayé wa ń yapa ìfẹ́nu dé òòṣà dé ìbàjẹ́ dé kámárúfin dé ló wá bẹ̀rẹ̀ sí gbá àwọn ànábì ọlọ́ba dìde. مبشرين. kí wọ́n wá fún ayọ́rọ́ dùnú pé ẹ bá ṣe rere àlìjánnà. ومنذرين. kí wọ́n wá ṣèkìlọ̀ fún pé ẹ bá ṣàìdá iná. وأنزل معهم الكتاب بالحق. njọ́ dà sí ń bọ̀ ó ń sọ ìwé kalẹ̀ fún wọn pẹ̀lú òdodo. ليحكم بين الناس فيما اختلفوا فيه. kí wọ́n máa fi ìwé Ọlọ́run bá dájọ́ láàrin àwọn èèyàn lórí tó bá dàrú mọ́ wa lọ́wọ́. وما اختلف فيه إلا الذين أوتوه من بعد. ọlọ́ni ńgbà tí mo ti tó nǹkan lórí ilẹ̀ ayé ẹ̀sìn ọ̀dàrú nígbà tí ìmọ̀ dé àwọn onímọ̀ náà wọ́n dẹ̀sìn rú. náà. أوتوه من بعد ما جاءهم البينات بغيا بينهم. nígbà tí ìmọ̀ dé sáàrin wọn
iná ẹlẹ́sìn dàrú látara tẹ̀m̀bẹ̀lẹ̀kú ìkórìíra ara ẹni tí bẹ láàrin àwọn onímọ̀. فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه ṣùgbọ́n ní agbọ́dọ̀ bá gbọ́ dáadáa náà àwọn onímọ̀ yìí òun náà ló ń fi òdodo ìmọ̀mọ̀. من الحق بإذنه ètò òdodo bẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run bá òun tọ́ wọn síbẹ̀. والله يهدي من يشاء إلى صراط مستقيم. Ọlọ́ba máa ń fi ẹni ọba mà lọ sójú ọ̀nà tó tọ́. bàbá wa lólé ayé títí a padà sọ́dọ̀ Ọlọ́run. inna ila rabbika ruj'a. inna ila rabbika ruj'a. a ti mọ bí a ti wá kí la wá ṣe ọlọ́ni lẹ́yìn náà ẹ padà wá sọ́dọ̀ wọn Ọlọ́run láti wá jábọ̀. wọ́n wá nílé ayé bàjẹ́ àwùjọ bàjẹ́ lóògbé ní jágbe ní fasad aburú gbáà ni tọlọbọ fẹ́ rárá nígbà tí kò ń kọ ọba ti sí lórí ètò ọ̀nà ọba mọ́ iná gbé ní fasad ó sẹ ká gbọ́ náà ọba gbọ́ bàbá ti gbàgbọ́ mọ́ wọn ni alifasadu lè ti kọ́ di alifasadu al-i'tiqadi. wọn ní bàjẹ́ ti bá ìlànà ìgbàgbọ́ o àwọn èèyàn gbọ́ náà ọba gbọ́ ó sẹ ká gbọ́ náà ọba gbọ́ mọ́ o nígbà tí ọba sin lọ́mọdé kó sin lọ́mọ mọ́ tí sin lọ́mọ bá ti dàrú wọn ni alifasadu ta'abudi. alfasadu at-ta'abbudi. wọ́n ní ọ̀nà dáhùn tó a sin lọ́mọ ti dàrú o. nígbà tí ọ̀rọ̀ ìwà tó bá ti sọnù mọ́ mẹ́rin yẹn lọ́wọ́ wọn alifasadu khuluqi aw akhlaqi. alfasadu khuluqi aw akhlaqi. wọ́n ní ìlànà ìwà nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ yẹn ti bàjẹ́ o. ìwà ọmọlúwàbí ìwà tọ́lọ́wọ́ bá fẹ́ kò sára ọmọ ẹ̀dẹ́ yẹn mọ́. tí o bá gbé ètò ìṣúná owó ọrọ̀ ajé ló bá dàrú wọn ní alifasadu iqtisadi. alfasadu al-iqtisadi. wọ́n ní ìlànà ọrọ̀ ajé àmú ó ti bàjẹ́ o kò jẹ́ tọ́lọ́wọ́ bá mọ́ o. tó ẹ pé ìlànà òfin bí a ṣe ń ṣòfin ní ọ̀bá tọ́lọ́wọ́ àmú wọn ní alifasadu al-hukmi. alfasadu al-hukmi. wọ́n ní ìlànà bí a ṣe ń ìlànà òfin ó ti bàjẹ́ tó ẹgbẹ́ ìlànà bí a ṣe ń ṣèjọba ní ọba dá wọ́n ní alifasadu asiyasi. alfasadu asiyasi. wọ́n ní ìlànà bá a ṣe ń ṣètò ìjọba ọ̀dàmọ́ o tó ẹgbẹ́ ọ̀rọ̀ àwùjọ ló wá bàjẹ́ wọ́n ní alifasadu ijtimai. alfasadu al-ijtimai. wọ́n ní àwùjọ dàrú àwùjọ ọ̀dà. ìtàwọn ọmọ wa mú gbogbo bàjẹ́ ilé ní onífàsádù ijtimai. ìbàjẹ́ àwùjọ tó sì pé àwùjọ jẹ́ gbòǹgbò kan nínú ìlànà ilé ayé. nínú àwùjọ a ní àwọn kan tá à ń pè ní al-alaqatu al-ijtimaiyya. al-alaqatu al-ijtimaiyya. àwọn ọ̀nà tó so wá pọ̀ láwùjọ àwọn àbáṣepọ̀ àwùjọ tó gbọ́dọ̀ wọnú ara wọn gẹ́gẹ́ bí ìlànà Islam. nínú ẹ̀ ó ní alaqatul abna'i ma'al aba'i wal ummahat. àsìkò tó yẹ kó wà láàrin àwọn ọmọ àtòbí. bó ṣe kí òbí bọ́mọ ẹ̀ lò bẹ́ẹ̀ kí ọmọ bòbí lò. inú bá lò ọmọ àtòbí. òbí lọ́kọ́ wálé ayé. òbí rẹ̀ kó tó lè bímọ ó lè tòótọ́ náà bá ṣe lé lórí. kí ọmọ yẹn tó lè wúlò láwùjọ. báyìí gbọ́kùnrin ni yóò ṣẹ̀ṣẹ̀ àyàwó rere báyìí gbọ́bìnrin ni yóò ṣẹ̀ṣẹ̀ ọkọ rere kí wọ́n lè bímọ rere. tí a bá wá ṣẹ̀ṣẹ̀ pé ìyàwó rere rè ọkọ rere rè ẹ̀sánú
ẹ tí ìdọ́kọ ara yín ẹ tí ìdìyàwó ara yín ẹ wà á ta kókó yìgì tí wọ́n ń pè ní akudu nikah. عقد النكاح tí ó sì ní májẹ̀mú nígbà tá a bá wá ta kókó yìgì báyìí tí a bá rí ta tó bá tẹ̀sí mú ìgbà náà lọ́kùnrin tó lẹ́tọ̀ọ́ kó gorí obìnrin yẹn ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ kó fọwọ́ kàn án ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ kó kìsì ẹ̀. kókó a fẹ́ bí ọmọ rere yìgì mélòó ló kù ń tajà ń sọ nísìnyí àwọn afa wa ń jókòó ṣe bóyún làwọn ọmọ ń gbé wálé ṣe bá àwọn ọyún fọmọ lóyún káàkiri ni àkọ́kọ́ nu tábàtà kókó yìgì tán ó tún ní ètò tábàfẹ́ bí máa rẹ bá ṣe sorun tọkọláya àdúrà tọkùnrin ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tí máa fẹ́ lásìkò bó bá tún doyún àdúrà tá a ṣe nú oyún tá a fi bímọ rẹ̀ tá a bá tún bí ilẹ̀ tàdúrà tá a ṣe tá a bá bí tán kó tó a kàn ṣe sunu ọmọ kó tó a kàn pé à ń fún lọ́yàn ọwọ́ àdàgbà akọ̀lẹ́kọ̀ọ́ tó yẹ ká kọ́ ìgbà yẹn látò retí kọjọ́ mọ rere. ìyẹn ní ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá fún ọmọ látọ̀dọ̀ bí ẹ̀ gbogbo ọmọ tá a bá wá ṣẹlẹ̀ yìí fún bọ́mọ yẹn bá dàgbà yóò da àwùjọ rú. njọ́ kan ẹnìkan mú ọmọ ẹ̀ wá sọ́dọ̀ Umar bin Khattab radiyallahu anhu. radiyallahu ta'ala anhu. wọ́n dẹ̀ ọmọ burúkú lọ́mọ yìí kìí sọmọ rere kò gbọ́n sí mi lẹ́nu mi ò rẹ́ni kọ́ jẹ́ wọ́n fẹ́ kọ́ máa dá sẹ́rí àpò. ọmọ ní rẹ̀ Umar rọ́jà lọ́tà náà kó tó dá sẹ́rí àpò wọ́n mọ̀ pé olórí onídéédé ni à ń pè é ṣé mo lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ òbí mi àbí lẹ́tọ̀ọ́ bàbá mi tó mú mi wá sílé Umar lọ lẹ́tọ̀ọ́ ó ní sọ bíi mẹ́ta ń bẹ fún mi. ó lẹ́tọ̀ọ́ àkọ́kọ́ ìyá rẹ̀ ló yẹ kí màmá rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì kó ìsọlùkọ rere ẹlẹ́ẹ̀kẹta kó sì kọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn àgàgà Al-Qur'ani ó ní bá ń bilé rẹ̀ bàbá mi rẹ̀ ìyá rẹ̀ kọ́ ló fẹ́ fún mi. Allahu akbar. ìyá mi máa tì mí lójú ọmọ ẹrú ni mí ẹrú ni ìyá mi kì í wá tó ṣẹrú tó wọ ẹ olówó pọ́kú ojúmọ́ àti mi ní kí wọ́n sọ pé ìyá mi rè ìgbàjọ́ sọ mi ló kọ́ sọ mi ní ju olóhùn ìtumọ̀ ẹ̀ ní yímíyímí kòkòrò tí máa yí mi kí ọjọ́ bó ti délé ayé kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rí ìmọ̀ràn mi sẹ́nìkan ni mo rí mo díjú tí n bá tó rí wọ bàbá ìwájú mi ìwọ ló ti kọ́ pàtó ọmọ ìjẹ́ wọn á ní àwọn máa ń dà lóru wọn ṣe dà lóru bó la ṣe bí wọn wọn ní ya olè bó la ṣe bí wọn wọn ya Boko Haram bó la ṣe bí wọn. ibẹ̀ yìí bàbá náà lẹ sọ pé ọmọ tá a kọ́ ilé tá a kọ́ yóò ṣe kéde. yóò gbé ta. ibẹ̀ yìí náà lẹ sọ yìí pé tí ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà ọmọ àlè wa dàgbà máa yín lọ́wọ́ gbàjọba ẹ wá nílùú òtò ẹsẹ̀ wá dẹ́tẹ́ ṣèjọba lẹ́yìn lórí bọ́n wọ́n ṣe bí wọn bọ́n wọ́n ṣe bí wọn. kótó a kan kìlọ̀mẹ́nì ò ṣe fún òbí ẹ̀. tábà ṣe dáadáa fọmọ wa ìyá máa fi ṣe yànnà wọn gbẹ nìkan ní Abu Aswad Duwali njọ kan ló kó àwọn ọmọ ẹjọ
ó ní abunai inni ahsatu ilaykum sigaran wa kibara wa qabla an tuladu ó lẹ́yìn ọmọ mi bàbá rẹ̀ ni mo jẹ́ fún yín nígbà wà ń kékeré mo ṣe dáadáa sí gẹ́gẹ́ bàbá nígbà tẹ́ tó dàgbà mo dáadáa sí yín kẹ́ tó délé ayé mo dáadáa sí yín wọ́n ní ya abana qad arafna ihsanaka ilayna sigaran wa kibaran wa ma ihsanuka qabla an nulad wọ́n ní bàbá wa nígbà gbọ́ pé ńgbà tá a wà lọ́mọdé ó dáadáa sí wa nígbà dàgbọ́ ó sì dáadáa sí wa dáadáa ó ló ṣe kó tó bí wa ó ní inni ikhtartu lakum minal ummahat ma la tusabbuna biha. Allahu Akbar. ó ní mo ṣẹ̀ṣà àyà tẹ́ni kò ní fi buyín fún yín ìyẹn ní dáadáa tí mo ṣe ní kẹ́ tó délé ayé yìí. ìgbà náà làwọn máa retí kọ́mọ yẹn náà gbọ́dọ̀ sóbi ẹ̀ lẹ́nu kó tẹríba fún wọn kó láàánú wọn kó máa pọ́n wọn lé. lẹ́ni àdúrà tí òbí ń ṣe lórí ọmọ ọ̀pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ àdúrà nìkan ní sẹ́ńgbọ́nà àpò tọrọ ó dà wọ́n sí gbẹ́rẹ́ fún wọn. abala kanu tó bàjẹ́ àti rí ọmọ tó payà rẹ̀ àti ọmọ tó pa bàbá bẹ́ẹ̀ àtìkú tó jẹ́ ìwà tí àwọn ìyá jẹ́ ń ta ọmọ tí wọ́n ń ta ọmọ tí jẹ́ni sẹ́ńtà jẹ́ ti ń ta ọmọ wọ́n náà jẹ́ ń bá wọn sùn yóò lóyún wọ́n sì gbowó oyún tí wọ́n bá tó ń bí màdán yóò tún pín. ilé ayé táwa iná ni ọ̀kan nínú ọ̀rọ̀ àwùjọ. bẹ́ẹ̀ náà wá tún ní al-alaqatu bayna az-zawji waz-zawja àsìkò tó yẹ kó wà láàrin ọkọ àtìyàwó àárín ọkọ àtìyàwó sótò lónìí. kò sí ìbínú ara ẹni mọ́ ìjàmbá lọ́kọ ń ṣe jìbìtì níyàwó ń lù wọ́n ní ìwọ ló mọ̀ lè fọ́rọ̀ èmi ò lè fún tán àfààyàn wà láì ìwọ ni o láíláí wọ́n lọ gbà fún bẹ́ẹ̀ lọ́kọ náà máa sọ pé yàrá sí kí a ní jẹ́ kankan ọmọ àlè mi mẹ́ta kò gbọ́dọ̀ sọ̀rọ̀ Astaghfirullah. kódà yìí pé lórí fóònù Yansi sọ́ọ̀mọ́ alájà kínní òkú ra ló tún dénú Subhanallah. tí ń bẹ láyé ní sunu alẹ́ èmi ní kúkú wọn náà má jáde mi ò di ọmọ alẹ́ ọ̀kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí àjẹjọ ń gbélé ọ̀kan wá lọ wá báyàwó rẹ̀ sùn àṣírí wá tú ó ní òsì ọ̀nà míì wọ́n báyàwó jẹ̀ náà sùn àbàtọ́ bá sùn Astaghfirullah. ó ní wọ́n wà nù ojúmọ̀ tó ń yóò dín pé oṣù mẹ́fà tó dáríwó ó ní mo ṣe tó tẹ́ lọ́rùn ìsìn ọba yóò mẹ́sàn-án náà bá tiẹ̀ sùn. obìn kọ̀láàánú ọkọ kọ̀láàánú ìyàwó bọ́ bábò bò lẹ́sẹ̀ ni ọkọ tí ń pa ìyàwó tí ń pọkọ gbogbo ìlà kó ń gbọ́ èyí ò lè máa gbọ́ kó máa gbọ́ kúkúrú nínú ìrìn yóò mẹ́nà máa gbọ́ àwọn ọ̀rọ̀ kàbètì tí ó fi ebo làwùjọ ìwọ àmúlò dédú. kó tó wá kan aláàkọ̀tù bayna ra'i wa ra'iya agbọ́dọ̀ kọ́ wà láàrin olórí àtàràlú
àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí àtàrà àlú ẹwùyà tí ń jẹ wá ẹwùjọ ń jẹ ń ṣèjọba lé wa lórí wọ́n níjọba tiwantiwa. àwọn ìjọba wa àìjọba federal o àìjọba state o àti local government o ewu níjọba rere ń bẹ nígbà tá a rí nǹkan mímọ́ náà ni ìjọba rere kí ló yẹ kó faraàlú nínú ẹsẹ̀ àwa mùsùlùmí tá a mọ̀ pé àṣepọ̀ láàrin ìjọba àtàràlú máa dá o wọ́n ṣe àmójútó nǹkan 5 sí 6. àkọ́kọ́ FCD wọ́n bá ní mójútó ẹ̀sìn. tá a bá fẹ́ kí àwùjọ dáa àmójútó ẹ̀sìn látọ̀dọ̀ ìjọba. Nàìjíríà la wà yìí inú òfin wa ẹ̀sìn méjì náà ni wọ́n recognize. lẹ́fẹ̀ẹ́ nìkan bá dépò wọ́n á ní sí mùsùlùmí ni wọ́n á gbé Al-Qur'ani lọ́wọ́ sí kírísítẹ́nì wọ́n á gbé bẹ́ẹ̀bù ní lọ́wọ́ wọ́n á wá mójútó ẹ̀sìn méjèèjì yẹn. mùsùlùmí bẹ lórí ìjọba ni o yóò mójútó ẹ̀sìn méjèèjì yẹn kírísítẹ́nì bẹ lórí ìjọba ni o yóò mójútó ẹ̀sìn méjèèjì yẹn. kí là mójútó ẹ̀sìn yìí ọkọ bẹ́ẹ̀ ló pé àwọn náà jẹ́ àfẹ́sìn nígbà tó gbé àfẹ́sìn la pé àkọ́kọ́ àfa yẹn gbọ́dọ̀ kájú ẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀sìn wọn gbọ́dọ̀ kájú ẹ̀ àwọn lèmọ́ọ́mù àwọn pásítọ̀ wọn láti dángájíá nínú ẹ̀sìn yẹn bí wọn bá dángájíá wọn ó ṣe tírénì fún wọn wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí wọ́n bá kódà bàbá ẹgbẹ́ kọ́ yẹn bá gba kí wọ́n kó ní orílẹ̀-èdè wa lọ sí orílẹ̀-èdè míì wọ́n á ní ìmáàmù 10 aràn wọn lọ sí Cairo kí wọ́n lọ sí kọ́ọ̀sì oṣù 9 wá kó lọ sí jẹ́ ìmáàmù. a sì mú pásítọ̀ 15 náà tàbí 10 náà aràn lọ sí Vatican lọ́hùn ní Rome lọ́hùn. tẹ́bá wá dé pẹ̀lú ìwé ẹ̀rí wọn wọ́n á qualify láti jẹ́ olórí ẹ̀sìn á sì fún wa lówó owó oṣù tó dáa tí wọ́n á fi ní jẹjẹkújẹ tí wọ́n á fi ní táyọ̀ á fi ní fi hàn wọlé mọ́sálásí wa ní àlàáfíà ṣọ́ọ̀ṣì á ní àlàáfíà lẹ́yìn náà ẹnìkan ò gbọ́dọ̀ bọ́ ẹnu àtẹ́lu ẹ̀sìn ẹnìkan. Lakum dinukum waliya din. ẹ̀sìn ẹni kọ́ máa sọ bára yé kí lọ́kàn rẹ mùsùlùmí nípa ìlànà Christianity kí lọ́kàn rẹ Christian nípa ìlànà Islam. Lakum dinukum waliya din. láti má dá wàhálà sílẹ̀ ẹ fi ẹ̀sìn aráyé ní mọ́ bu ẹ̀sìn kan dáadáa nú ẹ̀sìn rẹ̀ kò fi aráyé kátó wá bèrè pẹ́lẹ́ sìn kanáà wà tí máa búra wọn lẹ́ni àwa mùsùlùmí àfáàsáfà aláàmà sọ̀pọ̀rọ̀ síra wa nínú rédíò tẹlifíṣàn àwọn jẹ́mẹ́rẹ́ ọmọ ọkú tẹ̀lé wa láì kan lẹ́sìn bẹ́ẹ̀ náà kírísítẹ̀ náà máa búra wọn kó dá pé káwọn mùsùlùmí wa máa bú wọn náà tó máa bú wa àwa nínú dàrú bóńdò sí ní dàrú. ẹ wá béèrè látọ̀dọ̀ àtijọba àpapọ̀ àjọba state àti local government níbo ni ètò ẹ̀sìn wà nù gbèsè ayé wọn torí pé democracy kò recognize Ọlọ́run. tẹ́ ẹ bá dẹ̀kẹ́ bá ń sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ó ti má lọ́rùn ó ti má democracy lọ́rùn ni wọ́n níjọba ọmọnìyàn fọmọnìyàn torí ọmọnìyàn wọ́n ti já àṣepọ̀ ọmọnìyàn pẹ̀lú Ọlọ́run. Ibà ní ministry fún àṣà abẹ́ẹ̀kọ́ ni a ní fún eré abẹ́ẹ̀kọ́ ni ibo ní tẹ̀sí wà
ẹ̀sìn onítùmọ̀ torí díẹ̀ tí wọ́n bá kan ẹ̀sìn lábùkù ká ṣe sùúrù ni tí wọ́n bá wọ́ ẹ̀sìn ńlẹ̀ ká ṣe sùúrù ni tó wọ́n àfẹ̀sìn kún. à ń béèrè ẹ̀tọ́ lábẹ́ ẹ̀tọ́ tá à ń béèrè a béèrè ẹ̀ ní ojú ìlànà ẹ̀sìn tó wọ́n kẹsìn kún ṣùgbọ́n à ń béèrè lójú ìlànà human rights ẹ̀tọ́ ọmọnìyàn TUN United Nations ní December 10, 1948 tẹ́ni gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn lẹ gbọ́dọ̀ fún ní òmìnira rẹ̀ ẹni ó bá ṣe yí pé tó wù ní pé tóun bá ti jí lójúmọ́ òun ò ní wọṣọ rárá tó bá ti bọ́ pant kó sì máa jáde lọ right ẹ̀ ni. ẹ̀rọ ìgbóhùn fẹ́ gbogbo ara látòkèdélẹ̀ right ẹ̀ ni. That's the solution tí Nàìjíríà náà science ní abẹ́ UN ni. Là ń béèrè ọ̀rọ̀ ìjà àbújá wọn fún àyè. Ọmọ múra gẹ́gẹ́ bí mùsùlùmí kí wọ́n ní mọ́ra kí wọ́n jọ àwọn ìyá wọn tí wọ́n bí wọ́n jọ̀hún. Ṣé níjọ́ tí Yorùbá ń jẹ́ Yorùbá sí ọmọkùnrin ọmọbìnrin ó lè mú múra kú múra. Wọ́n bí dá wọ́n ní rísí padà lé. Bí àdọ́bà lè sọ fún irú múra bòónú ọmọ kọ́mọ lọ fẹ́ yà. Kásàkì báyà padà lé lọ́tún múra mọ́. Rúgbàlágbàlá onú bó ṣe fẹ́ jáde lọ rẹ̀. Ibẹ̀ yìí ìyá náà lẹ́yìn rárá kúrò fún ọmọ yín nìsín àtẹ̀yìn bàbá. Ẹ̀wà ńlá yìí dà bó ṣe ní dàrú bó láti kọ́ wọn. Gbogbo àṣà wa bá ti ẹ̀sẹ̀ sìn àṣà Yorùbá gan o pálapàla ò tó nǹkan bẹ̀. Mo sọ̀rọ̀ márèjì lẹ́ẹ̀kan nígbà táwa gbọ́njú táwọn àti wa ń lọlé ọkọ a máa retí gbọ́n bá lọlé ọkọ níjọ́ kejì sí wọn bá balẹ̀ ń di àbí wọn bá balẹ̀ ń di ẹ̀ tí wọn bá balẹ̀ ń di ẹ̀ wọ́n ránṣẹ́ sí ilé ìyàwó wọ́n á pọn ẹmu sínú akègbè tí ó máa ru tí ó kún abọ́mọ yín digbidigbi wọ́n á di ìsáná gbogbo nǹkan inú ẹbí ọmọ dùn bí wọ́n bá sì bá ń lé ẹmu lẹ́sẹ̀lẹ́sẹ̀ pé kòrò fọmọlẹ́ fún wa mélòó ló ní balẹ̀ nínú ọmọ yín mọ́lẹ̀ ní ìbálẹ̀ lọ́nlọ́n kò tí kó pàmárì náà ti jábàlẹ̀ àwọn àgbàlagbà ní tí wọ́n ń já ní àwọn àgbàlagbà tẹ́fẹ́ wọ sáré àgbọ́dọ̀ fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré abala kan gbogbo àwùjọ tí àwọn olórí ìlú bá ti fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré wọ́n láti wọ́n máa nánà ẹ̀tọ́ pé ìtílé ẹ̀sìn ṣe ìdáàbẹ̀ ẹ̀sìn ṣe òkèrè ẹ̀sì wá máa wo àwọn olórí rẹ̀ ẹgbẹ́ ṣe ń bá àwọn afẹ́sìn lò kò sẹ́nìkan tó lè jù lórí tó bá jẹ́ mùsùlùmí ni yóò láàfáà mùsùlùmí yóò láàfáà kírísítẹ́nì lọ́dí kírísítẹ́nì ni yóò láàfáà mùsùlùmí yóò láàfáà kírísítẹ́nì ẹ bá ní ṣàdúrà ọlọ́njẹ́ adébẹ̀ o ẹ bá ní ṣàdúrà ọlọ́njẹ́ adébẹ̀ o ẹ bá ní ṣàdúrà wọ́n wá sọ àfáà di katapila àjàbí ńlànà tí wọ́n bá débẹ̀ tán wọ́n gbàgbé wa tí bùbá tó ń bọ̀ kó tó wá bá wa àbí kí làbí katapila ṣe. a máa fi lánà. tàbá ti lò tán. a pààkì ẹ̀ kó má bàa bọ̀nà jẹ́. ẹlẹ́ẹ̀kejì efsunas ìdáàbòbò ẹ̀mí ẹ̀mí ọmọnìyàn tó gbọ́dọ̀ ọba lọ dá ẹ̀sìn wa kò fààyè gba kéèyàn tàǹbà pẹ̀lú ẹ̀mí ọmọnìyàn kìí ṣe ẹ̀mí mùsùlùmí o èèyàn ọlẹ́sìn o kò lẹ́sìn o ó sin lọ́hùn kò sin lọ́hùn ó gbọ́lọ́ngbò kò gbọ́lọ́ngbò torí pé èèyàn ni àpálẹ́ ni inú Suratul Isra Quran chapter 17 ayah 71 pé walaqad karramna bani. walaqad karramna bani
آدم ọlọ́lá wa la pín èèyàn lé ọmọ ẹ̀dẹ́ ní àwa la ṣàpọ́nlé fún. وحملناهم في البر والبحر. ajẹ́kọ́ lè sẹ̀mí lórí ilẹ̀ ayé ajẹ́kọ́ lè sẹ̀mí lórí omi wọn á dára tó wà lórí ilẹ̀ wọn á dára tó wà lórí omi. ورزقناهم من الطيبات. ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún un lóríṣìí nǹkan tí a fi gbádùn láyé. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ọlọ́lá wa gbé ọlá fọ́mọ ẹ̀dẹ́ ẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a dá ní ìgbọ́lá fún. al-insan mukarramun inda rabbih ẹni àpọ́nlé lọ́dọ̀ Ọlọ́run bá rẹ̀ àpọ́nlé tọ́lọ́run bá fún yẹn gbọ́dọ̀ yẹpẹrẹ lọ́bẹ̀ lórí pé èèwọ̀ ni kéèyàn gbìyànjú lè bu ara òòrì borí ẹ̀ ṣe rí kẹ̀dẹ̀rẹ̀kẹ̀dẹ̀rẹ̀ ta ló dórí yẹn fún. Allah. òòrì borí ẹ̀ ṣe gun gbanagbana ta ló lọ́rùn yẹn. Allah. ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ló fi ní gbogbo tí bá jẹ́ àléébù ara èèyàn yọ gbọ́dọ̀ fi pé èèyàn. níjọ́ kan Aisha wa ń bá ìyàwó Ànábì kan Sọfíyà ó ní kúrúbẹ́tì tí ó ga jùgbó lọ. Ànábì wa gbọ́ Ànábì ní Aisha ètò wíyẹ ibi wí lọ́dọ̀ Ọlọ́run tí a bá dà sínú odò òkun yóò sì korò. Kúrúbẹ́tẹ́ tó ń wọ́n lọ́lọ́dà bẹ́ẹ̀. Bàbá afọ́jú yẹn bàbá amúkun yẹn bàbá arọ yẹn bọ̀dá abuké yẹn ìwọ nínú ẹ̀sà mùsùlùmí kátó wá bèrè pé àwọ̀ amúlẹ̀sẹ̀ kátó wá bèrè pé àwọ̀ apá nínú ẹ̀sìn tí ó fara mọ́ kéèyàn da ẹ̀jẹ̀ lẹ̀ lára èèyàn ìsìlámù jẹ́ kan. Sùmọ́lẹ́ ní níbi tí àwùjọ bàjẹ́ délé ní tí wọ́n bá ń wá pé àwọn olùpá yẹn wọ́n náà mùsùlùmí. Nígbà tí àwọn ọ̀tá Islam tí wọ́n fẹ́ ba Islam jẹ́ wọ́n sọ wá di apààyàn. Kò gbajúmọ̀ tẹ́lẹ̀ before September 11 láti September 11 ní Amẹ́ríkà ti sọ àwọn mùsùlùmí dápàáyàn World Trade Center abúlẹ́gbẹ̀ wọ́n ní àwọn mùsùlùmí ni wọ́n wó níjọ́ náà lọ́hùn sí rèé ńgbà ìpọ́pọ̀lọpọ̀ yẹn náà ìjọ láì màkàn kódà àfa àgán sọ wọ́n ní bùládé lówó kódà tó sọ́ dì sí níbi tí wọ́n dá ọpọlọ àwọn sùndúdé àwọn abẹ́rẹ́ pé ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ wọ́n wọ́n ní ìjọ tí wọ́n ní awo àwọn Yahudi tí wọ́n jó sẹ́ńbẹ̀ wọ́n nǹkan bí 100 wọn ní ọlọ́bí sẹ́ńjọ́ náà gbogbo wọn tó wà ń bẹ̀ ní ti kó lọ kú ń bẹ̀. lẹ́yìn ọ̀rẹ́ yìí ni àwọn ọmọ Amẹ́ríkà gan wá ń tú àṣírí pé Amẹ́ríkà ló sì fúnra ara rẹ̀ torí pé wọ́n fẹ́ bá àwọn Tọ́lábà ń jà ní Afghanistan. àṣìyẹn ti tú sára yìí lọ́wọ́. láwọn ọmọ Amẹ́ríkà gan jáde kọ̀wé lórí rẹ́gẹ́dẹ́ torí wọ́n ti wo kí náà fẹ́ rí kí náà fẹ́ lose. Afẹ́ bá ẹ̀sìn yìí jà afẹ́ jẹ gàba lé wọn lórí afẹ́ sọ wọ́n di ẹni ibi lójú aráyé ká lòsílẹ̀ ká gẹ̀nẹ́lẹ̀ níjọ́ láti gbó kọ́kọ́kọ́ yẹn náà ni a bá dé ọ̀rọ̀ Boko Haram ìtàn lẹ̀ mọ́ wá nísìn ẹ̀sìn wa ò gbà kéèyàn pààyàn láàyè àwa náà tá tó wá wà ń ta lé ní látara ìmọ̀ kan àtúwá lajú ìjẹ́ pé Boko Haram fún wa ni pé wọ́n ní ẹ̀kọ́ òwe haram ni pé ọgbọ́ ka ẹ̀kọ́ Western education àwọn
nǹkan tí wọ́n á yìn káàkiri yìí sẹ́jọ́ kàwé máa ń ní àwọn àbá tí ń bẹ lọ́wọ́ wọn tí a gba sọ́jà Nàìjíríà ọ̀ká mọ́ ní l'Amẹ́ríkà ló kù ń bọ́n ti rí sẹ́jọ́ kàwé sábà lẹ́gbẹ́ àwọn bàbá ìmáàmù rẹ̀ wọ́n tàn wá ní Amẹ́ríkà ti sọ fún wa lásìkò Ọbásanjọ́ pé 2015 Nàìjíríà pín wọ́n àyọ́sọ́ bí ṣe ń súnmọ́ ṣé before year 2000 ṣe máa Boko Haram ẹgbọ́ rí ó ti wá dọ̀rẹ̀ sí wa lọ́rùn báyìí ẹ̀sìn wa ò gbà láàyè ìgbàtọ́lọ́ bá pè tán ẹni ọkọ̀ pààyàn lórí ilẹ̀ ayé Habil tọpa Habil àwọn ọmọ anábì Adam méjì ńgbọ́dọ̀ bá pè tán rẹ̀ tán fún anábì nínú Al-Qur'ani Karim inú Suratul Ma'idah Quran chapter 5 látàrí 27 ńgbà tó fẹ́ parí ẹ̀ lẹ́yìn 31 ó ní min ajli dhalik. min ajli dhalik. ó látara àjẹlé yìí. katabna ala bani Isra'il. ó ti di òfin fún àwọn ọmọ Israel. annahu man qatala nafsan bighayri nafs. bẹ́ẹ̀ náà ló wá di òfin fún rẹ̀ àná Muhammad. sallallahu alayhi wa sallam. òfin tí ń bẹ ńlẹ̀ la fẹ́ sọ fún ẹ lẹ́nìí. man qatala nafsan. ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí kan. bighayri nafs. ṣé pé ẹ̀mí ẹ pààyàn. aw fasadin fil ard. tàbí ẹ̀mí ẹ ṣe aburú kan tó yẹ pé ìdájọ́ aburú yẹn pé kí wọ́n mú kó lórí ilẹ̀ ayé. faka'annama qatala an-nasa jami'an. nígbà tó pa gbogbo ayé ni. wa man ahyaha. ẹmbàsì la ẹ̀mí kan. faka'annama ahya an-nasa jami'an. bí ìgbà tó la gbogbo ayé ni. tánìkan bá kó sí kankan táwa ń dùn dájọ́ kú ládàá gbàgbé gbogbo ayé lálá ni. tánìkan bá sì pa ẹnìkan bí ìgbà tó pa gbogbo ayé ni nínú Islam. ní àwọn àlọ sọ́jà ní ìdí kamara gbúù tí ó mọ́ta ló ń bẹ́ẹ̀ inú mọ́tò gbúù ní gáràjì gbúù wọ́n á ní ìsìláàmù wéwo anúmọ̀sán sára sallallahu alayhi wa sallam. ó ní man qatala mu'ahadan láàmì ìrọ̀yà àtàlìjànà ó ní gbogbo ẹnikẹ́ tó bá pa ẹlẹ́sìn míì tí kẹsẹ̀ mùsùlùmí inú àti ẹmọ ń bẹ ní inú ìjọba ẹ̀sìn Islam ó ní kò ní gbóòrùn àlìjẹ́nà kò ní gbóòrùn àlìjẹ́nà ìgbà tí bàbá kọ̀ọ̀tọ́ ó ti ń tú àyà dá kàbá iná náà sáà lọ́lọ́ ń pè ẹ̀mí kan ó ní kò bá jẹ́ mùsùlùmí kì bá jẹ́ kèfèrí kì bá jẹ́ ọmọdé kì bá jẹ́ àgbàlagbà kì bá jẹ́ ọkùnrin kì bá jẹ́ obìnrin kìbá jùlọ kìbá jẹ̀dálága ìdájọ́ tó gbà tó pa gbogbo ayé ni ẹmbásí gbẹ ẹ̀mí kan là bí ìgbà tó gba gbogbo ayé lánìí ètò dé yìí Boko Haram tó wà ń ta yìí ìjọba lẹ́ẹ̀ká biléèrè àwọn nǹkan tí wọ́n ń lò yìí tipa Nàìjíríà ọ̀ká mọ́tà bí lọ pé Amẹ́ríkà ṣé orí omi lọ́gbà wọlé ni àbórí ilẹ̀ àbórí òfurufú àbíbọ́nyá ti ń rọ́ láti 2012 bọ́jẹ̀tì Nàìjíríà ìtọ́pọ̀jù bẹ́ẹ̀ ni security níbo lọ́wọ́ gbogbo tẹ́ kó yìí ààbò tẹ́lẹ̀ fẹ́ fi dáàbò bò wá ń bọ́ wà. wọ́n tó wá gba Amẹ́ríkà tó ń bọ̀ tó dé gbogbo àmọ̀ pé wàhálà ní ìlú wo la Amẹ́ríkà wọ̀ tó tóóró. àti kó sọ́wọ́ o. Amẹ́ríkà tó wá ń bọ̀ àmọ́ mọ́jẹ̀mújẹ́ ń gbà bọ̀ ní gbogbo odò sí ní a bá dé tí a bá parí iṣẹ́ ńjọ́ wọn ń lọ jọ mélòó wọn ó lò kí wọ́n fẹ́ gbà owó náà fẹ́ gbà ní àbẹ́kú wọ́n fẹ́ mú ọlọ́nínà lè mú lúkà idha dakhalu qaryata
afsaduha wa ja'alu 'izzata ahliha dhilla wa kadhalika yaf'alun. Inú sọ́dún Namli ó láwọn alágbàgbà wọ̀lú kan máa ń bà jẹ́ ní o wọ́n sọ àwọn ẹni ìbẹ̀dẹ̀ ní yẹpẹrẹ bí wọ́n ṣe máa ṣe nu o lẹ́bí pé àti jẹ́ ọ̀jọ̀gbọ́n wọn àfaramọ́ tíjọba ṣe o wàhálà ńlá gbáà ni wọ́n ní ṣèkà o wọ́n ló kó àwọn ọmọ abẹ́ẹ̀kọ́ ni láti wí náà nìyẹn. mélòó ni wọ́n ṣe máa yé wọn kò yé wa tí wọ́n ní ẹ́gísà ní La ilaha illallah. nígbà jẹ́ ìsọ̀sàn jẹ́ sọ̀rọ̀ mbò wọ́n náà ní wọ́n á fi fọ́tò kan àwọn ń kàlù Kùránì ṣe Al-Kùránì tẹ́ tí ń ké láti ọdún ìmáàmù sẹ́yìn máa ń kàlù kan láàrin ọ̀sẹ̀ mẹ́ta wọ́n là ń fi ọpọlọ wá ṣeré wọ́n ọpọlọ wá ṣeré ni torí díẹ̀ báwọn bàjẹ́ ìṣe lọ́nu àmójútó ẹ̀mí àmójútó làákàyè àmójútó dúkìá àmójútó àwọn ọmọdé àmójútó ọmọlúàbí àmójútó sọnù mọ́ wa lọ́rẹ̀. ظهر الفساد في البر والبحر. yẹn sọ Suratu Rum ọlọ́ni ìbàjẹ́ ti gborí omi. بما كسبت أيدي الناس. ọlọ́wọ́n náà la dálẹ̀ torí kéne ليذيقهم بعض الذي عملوا. ọlọ́ni òun fi ń tọ́ wọn lẹ́nu wò díẹ̀ nù yà gbogbo tá à ń rí yìí o ọpọlọ́dọ̀ Ọlọ́run ó ní ẹ̀kọ́ tọ́ lè wò náà sọtẹ́ lọ́rùn. لعلهم يرجعون. bóyá wọn àtúbà àná ti rí wàhálà tó wà lẹ̀ tí wọ́n bá wá ní kí ló bí àkọ́ńtọ́kọ́ bí ni pé àkọlọ́nkún kálukú ọ̀kọlọ́nkún àìkọlọ́nkún bí ìlànà tó la alẹ́ fún wa àyàpá rẹ̀ àwọn nǹkan tó yẹ kó mójútó ìlú àga àwọn ọmọ àmójútó má ẹbí kò sójúṣe ẹ̀ máa bó ṣe kó ṣe ilé ẹ̀kọ́ kódà dé mọ́lé kéwù ilé kéwù kò sójúṣe ẹ̀ má kátó àpèlè gbèdéńdálé ilé ẹ̀kọ́ òwe lẹ́yìn náà mọ́sálásí ṣọ́ọ̀ṣì inú ẹ̀kọ́ kò sàmójútó kan mọ́ kótó á kú ìdáǹpẹ̀ ní ìlànà mídíà ìdáǹpẹ̀ náà ń bá jẹ́nu kò kéré àwọn eré ìgboro ìwòkúwò ìgbọ́kúgbọ́ ó wá bí àwọn wàhálà síta lẹ́yìn náà àwọn àfọ́ òṣìṣẹ́ ẹ̀sìn lọ títí mọ́ pápádé ló ń súná owó ni wọ́n gbà bẹ́ẹ̀dé ló ń yàwó owó ni wọ́n gbà kò sí wàá tọ́ lálàáfíà mà látò lórí mímbàrí ìmáàmù tí ó bá ya alágbé lórí mímbàrí yóò dàbí gbàtí ṣe tíátà ni tàgbótì ẹ̀ máa kí n tẹ́ ẹ̀ gbọ́ jọmi àwọn àjí máa ẹ máa gbé wọn náà kí ó túbà ní níbi gbogbo àìbáni sọ̀rọ̀ ni kí lè gbọ́ jẹ́ ń wí ètò bá tó wá ké sókè àtúgbàdúrà ní ṣe gbàgbé náà láàyà múrùbìlì bíládìlì wálé sáání gbóná ní àmín wáyé dá ìdílé kúrè bá àmín wáyé ní anil múnkàrí múnkàrí wálé bájì ya ìsùnkún láàlákún tàdákàrúnà àmín ayọ́ ànáàsù náà abẹ́ẹ̀kọ́ ni báyìí nílé ló súná ọmọ alhamdulillahi alladhi khalaqal insana min sulalatin min tini àmín summa ja'alahu nutfatan fi qararin makin àmín àbíkílá bá ń bẹ̀ bí gbogbo ẹsẹ̀ dàrú máa lọ́nu masase ọ̀dá ilé ọ̀dá ilé ẹ̀kọ́ ọ̀dá ilé ẹ̀kọ́ ọ̀dá àwùjọ ọ̀dá kí wọ́n lọ́nà àbáyọ fafiru ila Allah àmọ́fẹ́ padà yìí fafiru ila Allah padà sọ́dọ̀ Ọlọ́run inni lakum minhu nadhirun mubin Ọlọ́run ká padà sọ́dọ̀ òun padà sọ́dọ̀ Ọlọ́run
inú gbàgbà wa inú wà wa inú ṣe wa ká sì mójúṣe lójúṣe kíjọba kó sójúṣe kó bí kó sójúṣe káwọn àfà lójúṣe hàn kí gbogbo wa náà sójúṣe yẹn náà ni tó pé ọ̀rọ̀ tí àwọn ọmọ ní ká sọ ọ̀rọ̀ tó tóbi òun náà ni pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ìta ìdádàdó sí ní àṣálẹ́ nìyẹn ìta sọ àtẹnutọ́ sọ àtẹnutọ́ gbọ́ Ọlọ́run kò jẹ́ kó sọ láṣà. Àmín. nípa àwọn àfáà wa níjókòó náà láti fẹ́ gbọ́rọ̀ láti ẹnu wọn gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ olóye Ọlọ́run kó bá ní sọ. Àmín. وأيدنا برحمك يا أرحم الراحمين وأن نعمل الصالحات ترضى وأدخلنا برحمتك في عبادك الصالحين. لله الحمد من قبل ومن بعد والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد. ní gbólóhùn kàbí gbólóhùn méjì nítorí tí ìṣẹ́jú bá rí báyìí èmi fẹ́ mọ̀ tí mọ́sáàbẹ̀ bá wọn sọ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ bàbá wa tí Ọlọ́run fi ọ̀nà mà Ọlọ́run sọ yín nù. Àmín. èyí tó sì dájú nínú ọ̀rọ̀ náà ni wípé kéèyàn gbọ́dọ̀ kó sì tẹ̀lé èmi asábà máa sọ nínú àwọn ọ̀rọ̀ mi wípé ká ní gbogbo wa dó nítorí pé à ń gbọ́ wá sí à ń tẹ̀lé ni láti ibi tí àwọn bàbá wa ti bẹ̀rẹ̀ wá sí kí wọ́n tó bí àwọn kò sí tábẹ́ fi wá sí ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ìjẹ́ ọmọ ènìyàn ìtẹ̀lé ìfẹ́ inú wa mọ́ sábà pọ̀ jù wá lọ kò sì sí ẹ̀dá tí ó tẹ̀lé ìfẹ́ inú tí ò ní sọnù. bàbá wo lágbèjú lórí abala tí Ọlọ́run ní ká ní àǹfààní láti gbọ́ lẹ́nì mùsùlùmí sùn púpọ̀ a sì fọ́nú fọ́ra pàápàá jùlọ nípa ẹ̀sìn wa kọ̀ọ̀kan àwa imam nìkan bàbá wa hadisa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń sọ pé al-ilmu min al-mahdi ila al-lahd ìwà mímọ̀ láti jọ́ tán bá ti bí wa díjọ́ tá bá kú ọ̀pọ̀lọpọ̀ wa akàn wá mímọ̀ èyí tí a fi jẹun ní agbàgbé mímọ̀ ọjọ́ ìgbẹ̀yìn mo láǹfààní àti gbé ẹnìkan jọ kan nínú àbùkù tó fẹ́ fi kan Islam ká ní ẹ̀sìn òye mi ni àbí ká lọ́rọ̀ òye mi ni kò bá rí mi mú for that matter obìnrin wa ni Christian wa ni àdúgbò ní gbé mo wá gbé ọ wá ní imam you Muslim your problem is too much wọ́n á wò pé kí ni problem wa wọ́n ní killing ẹ̀yin lẹ́yìn pààyàn ẹ̀yin lẹ́yìn ṣe kíní kan wọ́n á bí léèrè mo ní dákunjẹ́ ìbéèrè kan àwọn weapons tán fi ń kìlì yìí mùsùlùmí ló ṣe ní àbí kèfèrí bó ṣe dákẹ́ nù. èmi wá wo pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ ẹ jájọ fúra àrínú gbèsè àyà nàbí wa Muhammad wípé a fẹ́ claim right kan a fẹ́ ṣe kíní kan ó dìgbà tá a bá kidnap èèyàn ká tó béèrè ẹ̀tọ́ wa rárá ọ̀nà ìrọ̀rùn ní Islam gbé wa ṣùgbọ́n àwa mùsùlùmí la yàtọ̀ Islam ò change láti jọ́jọ́ ti dé kò sì lè change abadan kadhalika al-Qur'an ló jẹ́ pé mi a máa sọ pé gbogbo ẹ̀dá tí ó bá wà láyé sáà ti gbogbo hótúwà rẹ̀ gbèsè tó ń gbé tó bá ti rí pé ó ṣe déédéé Qur'an ó sì déédéé sunna kulil hamd tí ó bá ti ṣe déédéé bẹ̀ mọ̀ ipò ń tẹ̀lé ìfẹ́ nú ni gbogbo ẹni tí bá sì ń tẹ̀lé ìfẹ́ nú yóò padà sọnù náà ni lápèjúwe one set tá a mú lé ní ó kéré nínú mùsùlùmí tó download Qur'an sínú one set yẹ inú ilé wa náà láti gbé bàjẹ́ wa a sì mọ̀ ipò àwọn orin kórin orin búyì àlìjànú kàlìjànú yóò gbé wọlé mélòó ní mùsùlùmí ń jẹ́ pé ìgbà tó bá kọ́kọ́ jí njọ́kọ̀ gbọ́ mọ̀fúrát ni ó gbọ́ àbí rúkìá ni ó gbọ́ ṣùgbọ́n njọ́kọ̀ gbọ́ ìranù kódà ìyá náà sọ pé sílífà orin Pasuma yẹn njọ́kọ̀ bá ń gbé sí njọ́gbọ́ tí inú njọ́gbọ́ sùnù ìgbà onílé òní dàrú ìgbà olè àlùjànnú òní wọlé ẹ àmà wà fà káàkiri káfà ọmọ kẹ rúkìá irú rúkìá ò lẹ fẹ́ káfà òkè